ya. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Ẹ jẹ́ agbériwo ya. Eriwo ya. Ayago ayata. Eriwo Tí ya. n bá ní eriwo ya. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Ìtumọ̀ eriwo ya. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Òun ni ẹtẹ́ tí ẹ gbọ́ mi. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Òyìnbó ní listen clearly. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Ẹ jẹ́ fara balẹ̀. Eriwo ya. Ayago ayata. Eriwo ya. Ọkùnrin eriwo ya. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Obìnrin eriwo ya. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Ọmọdé eriwo ya. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Àgbààgbà eriwo ya. Orin ayọ̀, Ẹ káàbọ̀. Fátótó, orin ayọ̀. Ẹni bá gbériwo ya. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Ìyẹn àríjẹ́rìí mú. Ṣé ń gbọ́ dáadáa ṣá? Orin Fátótó, orin ayọ̀. Àríbá ti ṣe. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Ẹ jọ̀ọ́ ṣó ń já geere. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Gbogbo ẹni gbériwo Ẹ ya. káàbọ̀ o. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Ọmọ ẹ ò níyàn kú. Orin ayọ̀, orin Fátótó, orin ayọ̀. Aya ẹ ò níyàn kú. Orin ayọ̀, Ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ síbẹ̀ ṣé ń gbọ́ dáadáa. Ọkọ ẹ ò níyàn kú. Màámi ìwà lẹwà. Ìwà pẹ̀lú ẹwà. Ẹ káàbọ̀ mà mo rí yín bẹ̀. eriwo ya. Ayago ayata. Eriwo ya. Ébà. Ẹ ṣeun ìyá mi, ẹ káàbọ̀ mà. Àjùmọ̀ yóò lè fa òòrè. Àbámọ̀ ayé. Prince ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ bàbá wa. Àbámọ̀ ayé lè bá òye. Àbámọ̀ ayé lè bá. Ó máa sọ́ni méjì ló mọ oúnjẹ ọ̀sẹ̀ àwòkọ. Àbámọ̀ ayé lè bá. Ṣẹ́kò mi kí n ṣẹ́kò ẹ́. Aṣọ́re ní ìṣàborí egungun àtàlà ní ìṣàborí òrùlé. Adífá fún ọjọ́ àlejò Tí ó lálàlá tí ó fẹ́ gbà á di rí. ìran ọjọ́ òde ò igi ẹ̀mí. Owó táwọn wá èlùjù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹlùjù. Ire gbogbo tá à ń wá ẹ̀lú jù ló wà. Ìrànjẹ́ òde ò. Ẹ bá mi pín o, èmi náà ń gbìyànjú àti pín díẹ̀díẹ̀. Ayé lè bá òye. Èé Àbámọ̀ ayé lè bá. Àbámọ̀ ayé lè bá òye. Àbámọ̀ ayé lè bá. mo máa sẹ́yìn méjì lọ́nà oúnjẹ ọ̀sẹ̀ àwòkọ. Àbámọ̀ ayé lè bá. Èé orin bá ti kúrò ní yàyà o. Ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. Orin bá ti kúrò ní yẹ̀yẹ́. Ẹ̀mí àgbọ̀ mi olóṣìkà o. Tó bá jẹ́ ká ṣe. Eré Ifá ọ̀gá ní Ifá nìyí ọ̀sẹ̀ àwòkọ Ébà. Tó bá jẹ́ ká ṣe eré Ifá. Èé Ọ̀gá ní Ifá nìyí ọ̀ṣẹ́ àwòkọ. orin Ifá tó péjú owó tí kì í ṣe porin máa rí máa kọ o. Orin Ifá tó péjú owó. Tí kì í ṣe porin máa rí máa kọ o. Bẹ́nìyàn bá ronú jìn, bẹ́nìyàn bá ronú jinlẹ̀, kò lè bá wa kọ, kò lè bá wa kọ òye. Àfọmọ́ ló lè fa òye. Àbámọ̀ ayé lè bá. Àbámọ̀ ayé lè bá òye. Àbámọ̀ ayé lè bá. Sẹ́ni méjì máa tó jẹ ọ̀jẹ̀ àwòkọ. Àfọmọ́ yóò lè fa.
Ẹ káàárọ̀ o, ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìṣẹ̀ṣe làgbà Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé kẹ́ bá wa máa pín. Ẹ bá mi wí fún wa lára pé mo ti wà níbí ní digbé, ẹ bá mi sọ fún àjèrò pé mo ti wà níbí ní digbé, ẹ bá mi sọ fún ọ̀rọ̀gún léèlá pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti ṣe kí ni mo ti wà níbí ní digbé tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín. Mojúbà Olódùmarè, kábíyèsí rẹ Olódùmarè, Olódùmarè ìbà rẹ, Olódùmarè ìbà rẹ. Ìbà rẹ Olódùmarè ọba gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ láyé káfàtà, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tí ò bá ti fi t'Olódùmarè síwájú irọ́ pátá lásán gbà ni wọ́n fẹ́ pa. Kábíyèsí rẹ Olódùmarè, mo fẹ́ máa wọnú agbami ètò lọ. Kó ba lè jú mi ṣe, kó jú mi sọ, kó jú mi ṣe ni òun mo ṣe ń júbà rẹ Olódùmarè. Mo júbà orí mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, mo júbà orí mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ kóòtù òjìire, gbogbo ọrẹ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Mo júbà ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà òjùbọ̀nà pátápátá, gbogbo ẹ̀yin adáṣọ má mú ró ìbà ni mo ṣe o. Mo júbà gbogbo ẹ̀yin bàbá wa nínú ìṣẹ̀ṣe pátápátá, gbogbo jáwéjáwé, gbogbo wàgbòwàgbò, gbogbo ẹ̀yin oníṣègùn mo júbà yín omi ṣàǹṣègùn o. Gbogbo ẹ̀yin bàbá wa àti ìyá wa tẹ́ jẹ́ jagunjagun, gbogbo ẹ̀yin ọlọ́dẹ, gbogbo yín pátápátá olórìṣà pátápátá ni mo júbà yín. Ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe nítorí wípé kí ni àdáṣe ní humọ ìbà gbọ́dọ̀ wọn mọ ènìyàn. Mo júbà ìbà ọmọdé, ìbà àgbàlagbà, oyún inú àṣẹ ẹ̀dí, gbogbo yín pátápátá mo júbà yín. Ìbà ìyámọ̀pó, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó ìbà, ìyámọ̀pó tó dorí kodò tí òṣomi mo júbà ìyámọ̀pó tó dorí kodò tí òṣèjẹ̀ tí òṣoje, gbogbo lákìrìbọ̀tò aláìlójú abọ́ ẹ pátápátá, gbogbo ṣokóṣòbò ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi ṣe o, ẹ jẹ́ kójú mi sọ. Mo júbà ẹ̀yin ìyá mi ọ̀làkẹ́ ọ̀pàkẹ́, alágogo idẹ, ìyá mi Ajíbọ́lá ẹmọ ẹdán, ìbà ni mo ṣe. Ọ̀rọ̀ gbénu lédìkún yùmùyùmù, ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi ṣe. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin afíjú ẹyẹ tí ń jẹ ní gbangba oko, mo júbà yín o. Ẹ̀yin ìyá mi ọlọ́jọ́ ọ̀já, olójú arẹmọ, ẹlẹ́yìn arẹmọ, gbogbo ara kìkì arẹmọ nìyá. Mo júbà yín èmi Òṣàtọ́lá Abímbọ́lá. Mo sọ pé ẹ̀yin lolókìkí àárọ̀, ẹ̀yin lolókìkí ọ̀sán, ẹ̀yin lolókìkí ìrọ̀lẹ́, ẹ̀yin lolókìkí ìyálẹ̀ta, ẹ̀yin lolókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbà kí ìgbà tó bá wẹyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọgi láéláé nítorí wípé ìwọ ni. Mo júbà yín o, gbogbo aráyé ló mọ̀ yín sí olókìkí òru. Mo ní olókìkí gbogbo ìgbà ìyẹn jẹ́ lọ́dọ̀ tèmi Òṣàtọ́lá Abímbọ́lá. Mo júbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́, ẹ̀yin tẹ́ ò tún máa wò mí nígbà tí n bá ṣe tán. Mo júbà yín. Mo wá sọ ẹ rántí o ẹ̀yin ìyá, ẹni wípé nígbà mìíràn kí máa dẹran, kí máa di asín torí wípé kí ni kí má bàa dẹran ìlàjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹni nígbà mìíràn kí máa di ọ̀gá, ẹni kí má bàa dẹran àásè lọ́bẹ̀ torí wípé ẹ̀yin lẹ jẹ́ kó yé mi pé tó bá ti ń mákèrè tí ò bá ti jọ kọ̀ǹkọ̀ wọ́n máa ń jùlẹ̀ ni. Àgbéjùlẹ̀ báyìí òun ni wọ́n gbégun egi eléra. Ẹ̀yin náà lẹ sọ fún mi wípé iṣẹ́ tá a fi rán egúnnugún òun ni kó jẹbọ, ìta fi rán àkànàmàgbò òun ni kó jòkó èèyàn. Iṣẹ́ tí wọ́n fi rán mi ni mò ń ṣe. Ẹni kò ní hun mí tọmọtọmọ, ẹni kò ní hun mí tọkọtọkọ, ẹni kò ní hun mí ti gbogbo àwọn afẹ́nifẹ́re mi pátápátá. Ẹni gbogbo ibi tí mo léwédé tí mo ta gbòǹgbòdé, ẹni ọwọ́ àbàjẹ́ ò ní débẹ̀ láéláé. Ẹni mi ní fọmọ ṣe, ẹni mi ní fọkọ ṣe, ẹni mi ní fira mi di, ẹni ohun mi ò ní há nígbà kankan. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo gbèdì fún yín o. Ohun rèé o, ẹ gbà. Ẹ ṣeun, mo dúpẹ́. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ìyá wa Mọ́rẹ́níkejì Abíọ́dún àbí bàbá Káyọ̀dé, ẹ ṣeun, kò ní tán bẹ̀ láṣẹ Èdùmàrè. Ìràwọ̀ ti yín náà kò ní wọ̀kùn láṣẹ Èdùmàrè. Gbogbo yín pátápátá ni mo kí, mi ò lólódì ẹnì kankan. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi. Mo kí yín lórí ìṣẹ̀ṣe làgbà tuntun àti bàbá wa Adé Ifá Ìwàlẹ̀sìn page. Mo kí yín lórí page wọn. Ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa níbikíbi tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa. Èmi ò ráyè tí yín lénìí, ṣé ó ti yé yín ọ̀rọ̀ tí mo wá sọ. Mo lérò pé mo wà very very audible, kò dé crack. Ìgbàkígbà tẹ bá ti rí pé ó ti fẹ́ máa crack, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ pé ohun yẹn ó ti mẹ́ẹ̀, kò já geere mọ́, kí má bàa máa sọ̀rọ̀ sí àgbọ̀n. Lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams pẹ̀lú ààrẹ opitan Laji Abbas. Àìtètè dá sí mi kò ń ṣe pé torí pé mi ò fẹ́ dá sí rárá, ṣùgbọ́n mo fẹ́ wò pé kí ló ń ṣẹlẹ̀, àwọn wo ló jẹ̀bi, àwọn wo ló jàre, torí wípé a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ṣe ègbè ní ẹ̀yìn ẹnì kankan.
ṣùgbọ́n nígbà tí mo wo ọ̀rọ̀ tí mo wò lọ́tún tí mo wò lósì tí mo bá àwọn bàbá mi àtàwọn ìyá mi sọ tí wọ́n sún mọ́ mi pé kí ló ń ṣẹlẹ̀ gangan torí mi gbà mí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí yẹ pé mi ò ní àǹfààní láti mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ wa náà lè máa jẹ́ kó yé wa wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àá tún padà lọ wò náà àá tún gbé yẹ̀wò síra wọn àrí wípé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí kó tó di wípé mo máa láǹfààní láti sọ̀rọ̀ lé lórí. Ẹ má bínú, ẹ bá mi pín in. Mo wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo rí wípé àtọ̀tún àtòsì kò sí ibi tí wọn gbà jẹ̀bi kò sì sí ibi tí wọn ò fẹ́ gbà jàre ṣùgbọ́n wọ́n ní ká wí ta ṣarán fáṣarán tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin bàbá wa àti ìyá wa níṣẹ̀ṣe nínú ìṣẹ̀ṣe àti nílẹ̀ kóòtù òjìrè gbogbo. Wọ́n ní ká wí ta ṣarán fún aṣarán. Wọ́n ní ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ wípé bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú tá a bá jẹ́ kó mọ̀ pé nǹkan tó ń ṣe yìí kòkòrò burúkú ọ̀nà ní ẹ̀yin náà lè sọ pé wùrù ẹ̀rẹ̀ kò ní jẹ́ ká sùn tó bá dalẹ̀. Màá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lórí ààrẹ òpìtàn Lájí Abbas. Ààrẹ òpìtàn Lájí Abbas. Kí ni mo fẹ́ sọ nípa wọn? Lótìtọ́ torí òótọ́ ọ̀rọ̀ ó korò létí àwa ọmọ kóòtù òjìrè ṣùgbọ́n màá sọ torí wípé tá a bá sọ wọ́n lè ní ìsìnrẹ́ ni bá mi sọ nítorí wípé ìgbà mìíràn àwa ọmọ kóòtù òjìrè tá bá nífẹ̀ẹ́ èèyàn àbí tá bá ń wò wípé ẹni yìí èèyàn ńlá ni àbí èèyàn gíga ni gẹ́gẹ́ bíi ti ààrẹ òpìtàn àti ti bàbá Gani a máa wò wípé tá bá lọ sọ̀rọ̀ fún wọn ní ìsìn bóyá àwọn èèyàn kan máa dẹ̀yìn bò wá àbí kẹ̀ ká torí ipá àtijú wọn ká má sòdodo ọ̀rọ̀ fún wọn. Ẹ sì mọ̀ pé tèmi ò rí bẹ́ẹ̀. Kàkà kí n tijú ẹ kí n má sòdodo ọ̀rọ̀ fún ẹ̀mí ìyá ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹni. Ààrẹ òpìtàn Lájí Abbas lóòótọ́ akọni nìyí lójú ogun. Ẹ tó gbangba sùn lọ́yẹ́ láàrin àwọn akẹgbẹ́ yín. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ wọ́n ní kinní kan wà tó bẹ̀yìn kọ́kọ́rọ́ kan wà tó bẹ̀yìn ajá jẹ́. Wọ́n ní kinní kan ṣe kinní kan tí apá ẹ̀ fi gùn ju ìtàn lọ. Mi ò mọ bó ṣe ń sọ ọ̀rọ̀ yẹn pa òwe yẹn dáadáa. Wọ́n ní kinní kan bàjà òjẹ́ apá ẹ̀ ó gùn ju ìtàn lọ. Tá bá ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ kóòtù òjìrè máa ní kò ṣe yẹn la nílò nísìn. A nílò ẹ̀ nítorí wípé we have to tell ourselves the truth. Òtítọ́ ọ̀rọ̀ ló ń gbé orílẹ̀-èdè lékè gbogbo pátápátá lápapọ̀. Kí ni òótọ́ tó wà ń bẹ̀ ni wípé kò sí bá a ṣe lè sọ wípé ààrẹ òpìtàn wa ni lóòótọ́. Ká má gbàgbé pé ẹ̀sìn ìmọ̀le yẹn kò jẹ wọ́n lógún. Kódà tí kò bá kí ń ṣe wípé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tó jẹ́ wípé wọ́n rí wípé ogún gbọ̀tún yọ ogún gbòsì yọ ààrẹ òpìtàn wọ́n máa ń fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yé nígbà mìíràn fún àwọn ọlọ́gbọ́n ni mò ń bá sọ̀rọ̀ yìí o ní ìgbà mìíràn láti fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yé máa sọ ọ̀rọ̀ kó máa favour ẹ̀sìn Islam ní ìgbà mìíràn. I'm talking about mo ń sọ̀rọ̀ nípa 3-4 years ago nígbà tí mo máa ń gbọ́ wọn gbà yẹn máa dà ẹni yìí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ń dàbẹ́ ni pé wọ́n ń fi ìtàn wa wọ́n fi ń ṣègbè fún ẹ̀sìn. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rò wípé bàbá yẹn dínkù dáadáa ṣùgbọ́n kò tán lára wọn. Ẹ má bínú ẹ jẹ́ kí n lo òwe yìí wọ́n ní kì í tán lára wèrè kó má kú pa ṣó ti yé yín wọ́n ń ṣe wèrè mo kàn fi ṣó ti yé yín idiomatic expression. Ẹ má bínú mi ò mọ òwe tí mo tún lè sọ tó lè ṣe déédéé. Ìgbà mìíràn tó bá sọ ìtàn lọ o tó bá sọ ìtàn bọ̀ nínú ọ̀rọ̀ wọn ẹ máa rí wípé
ókè kinní kan ni ó ba àjà ò jẹ́ apá rẹ̀ gùn ju ìtàn lọ. Ẹ ṣeun bàbá mi àgbáre bíi tiyín báyìí kò ní tán lórílẹ̀. Tó bá ti san ìtàn lọ o, tó bá ti ń di pé wọ́n ti ń kọ ọ̀rọ̀ ìsìlámù, ọ̀rọ̀ yẹn máa ń ní bá nínú, ó máa ń ní bó ṣe jẹ́, ó máa ń ní bó ṣe máa pẹ́ sọ, ó máa ní bó ṣe máa sọ débi wípé àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ ọmọ kóòtù òjíire bíi tiwa báyìí, wọn ò ní feel offended. Ẹ mọ̀ pé èdè kóòtù òjíire kò dán mọ́rán lẹ́nu gbogbo wa, ẹ jẹ́ ká máa rùn mọ́ bẹ́ẹ̀. Ẹ má bínú, èmi náà ń kéde ìdè kóòtù òjíire lọ́wọ́ ni, ara oko ẹrú ta sọ pé àwa náà ni. So that àwọn tó jẹ́ mùsùlùmí akẹgbẹ́ wọn ò ní rò nínú ọkàn wọn wípé ò bá dẹ̀ ti sọ báyìí láti ṣe kinní. Àbòsí is always there in order to favour that person. Tí n bá sọ pé kí n máa ṣe àwọn àpẹẹrẹ kankan, Láàjì Abbas ẹ sì máa ń sọ lórí péèjì yín tẹ máa fọwọ́ gbáyà pé bó ṣe rí nìyẹn tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Nínú àwọn ìtàn wa, ìyá mi ti wà láṣẹ, ìyá òrìṣà fúnra wọn, ẹ káàbọ̀ mà. Ẹ máa sọ wípé ní anywhere bó ṣe rí nìyẹn. Ẹ̀yin náà nínú orin tí wọ́n máa ń kọ fún yín, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ love and like o. Èmi ò mọ reason tí gbogbo nǹkan já wálẹ̀, bóyá àwọn èèyàn ní nǹkan ṣe ni or bóyá network ni, kò tiẹ̀ yé mi. Bàbá Láàjì Abbas nígbà mìíràn ẹ máa ń sọ lórí ètò yín, ẹ máa fọwọ́ sọ̀yà pé bó ṣe rí nìyẹn ní nǹkan tí àwa oníṣẹ̀ṣe, ó jẹ̀jẹ̀ pé àná náà ni mo wọnú ìṣẹ̀ṣe, mo ti do oníṣẹ̀ṣe náà nìyẹn. Àwa oníṣẹ̀ṣe mọ̀ wípé ń tẹ̀ ń sọ yìí sẹ́ẹ̀. A ti lọ bá àwọn àgbààgbà pé ṣé bẹ́ẹ̀ náà lórí, wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀. Wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin bó tilẹ̀ jẹ́ wípé nínú orin yín tí wọ́n kọ fún yín, tẹ́ni kan kọ fún yín, tán kọ fún yín, wọ́n máa ń sọ fún yín wípé ìtàn ó wúwo ju irin lọ. Ìtàn wúwo ó ṣe kí ni, ó ju irin lọ. Ẹ̀yin náà máa ń sọ pé ìtàn lè lani, ìtàn lè pani, ìtàn lè ba yí ẹni jẹ́. Ṣùgbọ́n ẹ sì máa ń sì ń ṣe kí ni, ẹ máa ń fi ìtàn ṣe ègbè. Tó bá ti di ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Nínú gbogbo ilẹ̀ kóòtù òjíire kò sí great historian ẹgbẹ́ ẹ̀sìn Islam tẹ́ ń ṣe ṣẹ́gbẹ̀ẹ́. If you disagree with me, you can say it on your page. Bàbá mi, kò sí great historian ní gbogbo ilẹ̀ kóòtù òjíire, kò sí olùpìtàn tó tún ju babaláwo lọ. Ìyẹn babaláwo tó kọ́ fámọ́fá tó gbọ́ fáyanrántí, kò sí. Torí wípé nínú Ifá, ṣó ti yé yín, nínú Ifá ni gbogbo ìtàn gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire wà. Gbogbo ilẹ̀, mi ò tí ì rí ilẹ̀ náà. Nínú Ifá ni gbogbo ìtàn wa ni wọ́n tọ́jú ẹ̀ sí. Nítorí wípé àwọn ẹlẹ́sìn àjòjì, àwọn ẹlẹ́sìn olóṣùká, àwọn ẹlẹ́sìn mùsùlùmí, wọn ò rí bí tójú bọ́, wọn ò rí bí tọwọ́ bọ́. Àwọn ìtàn wa is spiritual. Nítorí wípé àwọn bàbá ńlá wa, wọ́n máa ń ní ẹ̀yin bàbá ńlá, àwọn bàbá ńlá yín tí wọn ò ní àkọọ́lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé wọn ò ní àkọọ́lẹ̀. Ṣùgbọ́n spiritually àkọọ́lẹ̀ wà fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Ní gbogbo ilẹ̀kílẹ̀, ní ilẹ̀ kóòtù òjíire. Spiritually ni wọ́n fi tọ́jú ẹ̀. Wọ́n keep ẹ̀ in a spiritual way. So that kò sí bí ọ̀tá ṣe lè gbógun tó, kò sí bí ìjì ṣe lè jà tó, ìjì ò lè jà kó dominú àgbọnù. Kò sí. Àwọn òyìnbó ṣe láṣetì. Kíni tó wà lọ́wọ́ wọn yà, wọ́n fẹ́ bàjẹ́, àwọn fẹ́ yí padà, wọ́n fẹ́ sọ ọ́ di ojú kejì. Pàbó ló padà já sí mọ́ wọn lọ́wọ́. Ìgbà tí wọ́n rí wípé wọn ò rí bí tọwọ́ bọ̀ ni wọ́n wá sọ wípé àwọn bàbá ńlá wa wọn ò kàwé, wọn ò gbọ́n, wọn ò lọ́pọlọ, wọn ò rí tákàdá àti gègé àbí kí ló ń porúkọ ẹ̀ láti ṣe kíni, láti kan ìtàn lẹ̀. Nítorí náà nǹkan tí wọn ò bá ti kọ́ lẹ̀, it is null and void. It is useless. Nǹkan tí wọn ò bá ti lè rí bí tojúbọ̀, nǹkan tí kò bá tí ò bá ti lè di ti tajá tẹran, kéèyàn ṣe kíni, kéèyàn fẹnu bàjẹ́, kéèyàn fẹnu ṣátà, kò ṣe kíni, kò wúlò.
nítorí wípé Ifá tó bá fẹ́ mọ everything nípa wa gẹ́gẹ́ bá a ṣe jẹ́ ọmọ aládé, ìbẹ̀rẹ̀ wa, òpin wa, àárín méjì, gbogbo ohun tó bá fẹ́ béèrè nípa wa, tó bá fẹ́ mọ̀ nípa ìran wa, wàá ṣe kí ni? Wàá forí balẹ̀ fún Ifá. Tó bá ti lè ṣe yẹn, o ò lè mọ nothing nípa wa. Ó dẹ̀ níbi tó máa forí balẹ̀ dé tí wọ́n máa tún fi hàn ẹ́ dé, nítorí wípé kí ni? Àwọn bàbá wa ló nìyẹn lọ́wọ́. Nítorí ọjọ́ kan ọjà. Ààrẹ Lájí Abbas, ẹ ṣe báyìí, ẹ ṣe díẹ̀díẹ̀. Ẹ jà ní ìjà tó jẹ́ wípé ẹ máa mọ ọ̀tá tẹ́ fẹ́ dojúkọ gangan. Kò ń ṣe wípé kẹ́ máa compound ọ̀tá lọ́tún lósì níwájú lẹ́yìn ní gbogbo bí. So that tí anything bá ṣẹlẹ̀ á mọ bí tó ti ṣẹ̀ wá. Ṣó ti yé yín? Àwọn ìjà kan wà téèyàn máa ń jà. You choose the war you want to fight. Ẹ máa choose with ọpọlọ ní ogun tí mo fẹ́ jà yìí. Ṣé ogun tí mo tiẹ̀ fẹ́ jà ní in the first place? You choose your war with sense. Ẹ má di ọ̀tá ara yín lórí nǹkan tẹ́ ń ṣe. You are a Muslim. Nǹkan tó kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá, ikọ́ kékeré, imí téńté létí àwo gbẹ̀gìrì nìyẹn. Torí wípé tó bá jẹ́ wípé oníṣẹ̀ṣe hánrán nìyín ni, ẹ ní fi kí ló ti ń porúkọ ẹ̀ ṣe gbè ìtàn àtọ̀. Tẹ́ bá dẹ̀ dé orí péjì yín tẹ́ fẹ́ sọ̀rọ̀, ẹ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe ni. Ẹ máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pó dá yín lójú ni. Ẹ máa mọ ohun tó yẹ kẹ́ ẹ sọ, ẹ máa mọ ohun tó yẹ kẹ́ ẹ sọ, ẹ máa mọ gbèdéke bí tó yẹ kẹ́ ẹ ti dáwọ́ dúró àbí dánu dúró. Ẹ máa sọ wípé Mùsùlùmí ni yín. A fẹ́ ṣe kí ni? A fẹ́ wá sọ̀rọ̀ lórí page because tiwa lẹ ṣe. Torí wípé ìjà ọmọ kóòtù òjíire lẹ ń jà gẹ́gẹ́ bẹ́ ṣe pera yín oníbodè ilẹ̀ Yorùbá. Òun lẹ jẹ́. A nífẹ̀ẹ́ yín gidi gan. A fẹ́ káwọn ọmọ ọ̀yá yín nínú ẹ̀sìn, ṣó ti yé yín, kọ́ máa rí yín bí ìgbà tó jẹ́ wípé ṣe báwọn tó ń jà fún náà ni wọ́n tún gbógun tì í. Òun ló fà tá a fi ṣe kí ni? Tá a fi gbójú ń bẹ̀. Kò ń ṣe pé tá a bá gbójú ń bẹ̀, kò ń ṣe pé àárí sọ. Kò ń ṣe pé àárí nǹkan tó yẹ ká sọ̀rọ̀ lé lórí àbá lè sọ. Ṣé ẹ rí i? Tó bá jẹ́ wípé ẹ̀sìn Mùsùlùmí lẹ dìmú, bẹ́ ṣe dìmú yẹn, a sọ pé kẹ́ fílẹ̀ o. Ẹ má misquote mi. Kódà èmi àti ẹnìkan ń sọ̀rọ̀ níjọ́ kan, wọ́n wá sọ wípé Lájí Abbas, I wish kó tiẹ̀ sọ pé òun ò ṣẹ̀sìn Mùsùlùmí mọ́. Mo ní láéláé. Mo ló dá bó ṣe ń ṣe yẹn. Mo ní kí ló dé? Nítorí pé tó bá stop ẹ̀sìn Mùsùlùmí, tó bá sọ wípé oníṣẹ̀ṣe lòun lè ní torí pé wọ́n gbógun tì nínú Islam, mo ní àwọn ọmọ ìyá ẹ̀ nínú ẹ̀sìn máa sọ wípé rojú ayé bí. Ṣèbó oníṣẹ̀ṣe ni tẹ́lẹ̀, ó kàn ń fi ẹ̀sìn Mùsùlùmí bojú fún. Ṣé mọ̀ pé lòmíì wà tó jẹ́ pé ẹ̀sìn ti kó ọpọlọ ẹ̀. Ó máa sọ wípé ó sábẹ́ Islam ni kó lè bá a máa kó àwọn ọmọ Mùsùlùmí tó wà nínú Islam tí wọ́n jẹ́ Yorùbá. Ṣé mọ̀ pé nǹkan táwọn Fúlàní fi ń jogun wa nìyẹn. Torí àwọn èèyàn wa tó ti ṣe ẹ̀sìn Islam tí wọn ò lè ro orí mọ́. Òun ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ fún ẹnìyẹn pé ó dáa bó ṣe ń ṣe Islam yẹn. Ẹ fi ilẹ̀ ti Islam yẹn. Ṣùgbọ́n ó máa ń ní àwọn ọ̀rọ̀ kan tí ààrẹ pè tán. Mi ò ní máa sọ example. Tó ti yé iṣẹ́ mọ̀ pé àkín jẹun tán nínú àwo. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí ààrẹ Lájí Abbas máa ń sọ lórí péjì wọn tó dẹ̀ máa fọwọ́ sọ̀yàn pé bẹ́ẹ̀ lórí sẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lórí sẹ́ẹ̀. Mo mọ̀ tán. Mo ṣe gbá. Mo ṣàwo. Ààrẹ Lájí Abbas, ṣiṣẹ́ ṣe rí, kì í ṣe oníṣẹ̀ṣe. Mùsùlùmí ni yín. Ṣùgbọ́n nígbà tó di ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti Gani, bí ọ̀fọ̀ la máa ń gbọ́. Wọ́n ní má dira ẹ o.
ikú pa ẹ́ ó tanra ẹ tó bá wòyàn tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu èèyàn pé kinní kan ni mí o mo bọ́ lọ́run dúró o tákà àkálítù ni mí o mo bá là dúró o ó ti tanra ẹ pa ṣùgbọ́n mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ ń tẹ̀ mọ́lẹ̀ lọ́nà ọbẹ̀ yẹn wọ́n ní díẹ̀ tó fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó máa ṣe kíni ó máa dòdìndín Ààrẹ Lájí Abbas tẹ bá mọ̀ wípé 100% ẹ lè sọ ìtàn bó ṣe yẹ kó rí tẹ bá ti dé ìkóríta Islam ẹ máa ṣe kíni ẹ máa pẹ̀pẹ́ ọ̀rọ̀ sọ ṣe rí tẹ bá ti fẹ́ bọ́ sórí péèjì yín tẹ bá ti fẹ́ ṣètò ìmọ̀ràn ní o ṣe mọ̀ pé bàbá wa lẹ jẹ́ tẹ bá ti fẹ́ dé sórí ṣe mọ̀ pé ìtàn ilẹ̀ kóòtù òjìrì lẹ fẹ́ sọ kì í ṣe ìtàn ilẹ̀ Saudi Arabia ẹ gbé Islam yẹn ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan tí ó ti yé yín kẹ wá gbé spirit àwọn baba ńlá wa wọ̀ ṣe mọ̀ pé àwọn baba ńlá wa tá à ń sọ yìí àwọn baba ńlá wa gbà tí baba ńlá wa ń jẹ́ baba ńlá wa kò ń ṣe àwọn tẹ́ ń pìtàn wọn tẹ́ ń fi gbogbo ẹ̀ mọ́ra wọn pé àwọn kìnnì kan mùsùlùmí ni wọ́n tó fi ń pa Fúlàní rárá o àwọn baba ńlá wa ìgbà tí kóòtù òjìrì ń jẹ́ kóòtù òjìrì tí wọ́n ti gbé Islam wọlé tí wọ́n ti gbé Kristẹni wọlé tí wọ́n mọ̀ kankan tó ń jẹ́ Allah tí wọ́n mọ̀ kankan tó ń jẹ́ Jésù tó jẹ́ wípé Ọlọ́run Olódùmarè nìkan ni wọ́n ń pè tí wọ́n dẹ̀ ń ṣe kíni tí wọ́n fi gbogbo ọ̀rọ̀ wọn mọ àwọn òrìṣà àti Ifá ẹ̀mí yẹn la fẹ́ kẹ́ ẹ máa gbé wọ̀ sódà tẹ́ ẹ bá dé orí péèjì yín ẹ ní máa sọ àwọn ọ̀rọ̀ kankan tó jẹ́ wípé kò ní dùn mọ́ àwọn kan nínú tó àdé jẹ́ pé ọmọ ọ̀yá ni wá bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀sìn tí yín yàtọ̀ sí tiwa ìmọ̀ràn ni o kì í ṣe tipátipá kẹ́ ẹ mú lò mo kúrò lórí ọ̀rọ̀ yín nìyẹn tó dáàbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá ti dénú ó máa ṣe kíni ó máa dòdìndín mo wá fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o ó péjọ mẹ́ta tẹ́ ti gbúrò yín lẹ́nu mi kí nìdí ni wípé mo wò pé ọ̀rọ̀ yín mélòó lèèyàn fẹ́ rí sọ́ńbẹ̀ ṣùgbọ́n níwájú Ọlọ́run àtẹnìyàn láti ilẹ̀ mo hate yín with passion pẹ̀lú gbogbo nǹkan tó wà nínú mi ni mo fi hate yín kí nìdí ni wípé mo rí yín bí ìgbà tó jẹ́ wípé onílara èèyàn ni yín and that is who you are mo rí pé onílara ṣẹ̀dẹ̀ rí onílara èèyàn wọn kì í gbádùn kò ṣe pé wọn ń gbádùn bọ̀rọ̀ wọn ń gbádùn rárá ni àìsàn tí ò lóògùn ni ṣé mo ti sọ tàdé òkùtàn fún wọn tí yín ni mò ń sọ fún yín lọ́wọ́ àìsàn tí ò gbóògùn wọn ni ìlara kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe nígbà tí Yorùbá Nation ń gbóná lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹ̀ ló wọn kóòtù òjìrì kúkú rántí àgbàgbé ẹ fò fẹ̀rẹ̀ kúrò lórí ìyẹn nìyẹn ẹ tún ti fò fẹ̀rẹ̀ ó dorí Ààrẹ Ìpìtàn ṣebí téèyàn bá ń dàgbà lọ́dọọdún lèèyàn ń dàgbà sí lọ́dọ̀ tèmi bí mi ṣe rò téèyàn bá wá ń dàgbà ohun tó ń ṣe ní last year ní ìsìn kò ní ṣe lọ́dún yìí mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń dàgbà sí ló ń pele mọ́ sí tẹ́ ẹ bá tiẹ̀ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ pe Ààrẹ Ìpìtàn ṣàkíyèsí gẹ́gẹ́ bí olóyè wọ́n ní gbogbo ìgbésí ayé yìí wọ́n ní ìwọ̀n oníwọ̀n là kì í mọ̀ èèyàn gbọ́dọ̀ mọ ìwọ̀n ara ẹni ẹ mọ ìwọ̀n ara yín ẹ kì í mọ ìwọ̀n ara yín ẹnu ò kì í sì lára yín Ìbà Gani ẹnu kò kì í sì lára yín ẹ̀yin nìkan kọ́dẹ̀ lẹ joyè ní ilẹ̀ kóòtù òjìrì àìmọye olóyè ń bẹ tó jẹ́ pé ẹ̀yin náà lẹ́ẹ̀kì ń jẹ́ kí wọ́n gbádùn gbogbo oyè tí wọ́n ń jẹ ní ilẹ̀ kóòtù òjìrì ẹ̀yin olóyè rádaràda yìí ẹ má bínú tó ti yé yín ẹ̀yin lẹ ń jẹ́ kí oyè ilẹ̀ kóòtù òjìrì kó má jẹ mẹ́ta tẹ́ ń kọ́bọ̀ lójú àwa èèyàn mọ́ ẹ olóyè máa ní ọ̀rọ̀ kẹrin ẹ̀yin tẹ́ ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò Erelú gbogbo ẹ̀ wọ́n lè má jálé nìkan fi sọ́ di Erelú wọ́n lè má gbòlé nìkan sọ́ di kínní tán bá láwọn joyè mo máa ń fojú téèyàn kan bá lóhùn joyè ńlẹ̀ ká níwájú Ọlọ́run àti ènìyàn
tóyàn kan bá lóun joyè ńlẹ̀ ká mọ́ kan máa kọ́ fọ́ ojú wò báyìí pé oyè ó dẹ̀ joyè náà ṣá nígbò ìṣá a máa wò kí nìdí ni wípé àwọn tá à ń rí níwájú ṣe mọ̀ pé àwọn olóyè pọ̀ ṣùgbọ́n àwọn tá à ń rí tá à ń gbórúkọ wọn yìí wọ́n ti sọ oyè di 3 10 kọ́bọ̀ lójú àwa ọmọ kóòtù òjìrè bí mo ṣe wà yìí mo ti ń sọ tipẹ́tipẹ́ pé nílẹ̀ kóòtù òjìrè mi ìlú joyè oyè tí mo fi ra mi jẹ ní àfìpétáyé ṣe nítorí àbùkù lóyè àwọn alábùkù ló pọ̀ jù tá à ń rí kò ń ṣe pé kò sí èèyàn rẹ̀ láàrin àwọn ìjòyè o mò ń sọ̀rọ̀ ní o kẹ́ lè mọ̀ pé mò ń là o but àwọn tá à ń rí níwájú yìí alábùkù ni wọ́n kàn ń fi àwọn ipò yẹn wọ́n fi ń ṣe kí ni wọ́n fi ń mú àbùkù bá oyè jíjẹ ni òun nìyẹn lórí social media à ń rí bó ṣe ń ṣe ra wọn wọ́n joyè wọ́n ti fún wọn ní yèyé kinní kan wọ́n ti fún wọn ní yèyé kinní kan wọ́n ti fún wọn ní eré kinní kan at the end of the day orí social media láti máa gbúrò wọn ó ti dẹ́tì gan kò wá inviting. Back to ààrẹ kí ló ń pè Ìbà Gani bàbá ẹnu ọjọ́ mẹ́ta yìí ṣé mo pé lack of information máa ń dàyàn láàmú gan ẹnu ọjọ́ mẹ́ta yìí mo wá ní àwọn little information nípa yín pé you were so brave tó bá ń sọ wípé akọni akin ni yín ní ìgbà Ṣàngó òde yín wípé ẹ gbìyànjú gẹ́gẹ́ bí ọmọkùnrin mi ò kàn fẹ́ gbé fọ́tò yẹn síbẹ̀ kó má dàbí pé lójú àwọn èèyàn pé mo mọ̀ kí n no ní ìgbà yẹn tí wọ́n ní Ọbásanjọ́ lé yín pa tó mú yín tó kó gbogbo godógodò sí yín lọ́wọ́ tó kó má mu gàrí sí yín lọ́wọ́ you were brave wọ́n ní kódà èèmù yín nígbà yẹn ni wípé kẹ́ ẹ kógun wọ Ìlọrin kẹ́ gbà fún ilẹ̀ kóòtù òjìrè padà ṣùgbọ́n gbà tó ti mú yín tán ti bọ́ tẹ́yìn náà ti darapọ̀ mọ́ àwọn èèyàn tá à ń sọ yìí àwọn atiláwí ẹ̀yin náà ti da atiláwí mọ́ wa lọ́wọ́ ẹ ti ṣe kí ni ẹ ti fowó royè ibẹ̀ láyé yín ti pin ó wá dàbí pé ọmọ kóòtù òjìrè ò appreciate ó wá dàbí ní wípé àfojú olè regungi ó wá dàbí ẹni wípé èèyàn bí ni wá àṣejà fún bẹ́ẹ̀ ṣe máa ń sọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn ọmọ kóòtù òjìrè àwọn àgbààgbà wa máa ń sọ kinní kan pé mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kan ìkà nínú ni ìsídà kò jẹ́ pé ẹni tó o ṣoore fún labaramọ́ oore jẹ́ àbí ìwọ gan tó o ṣoore ló padà sọ di bí mọ́ra ẹ lọ́wọ́ torí wípé oore tó o ṣe o wá fẹ́ bayé ẹni tó o ṣoore fún jẹ́ ṣoore nìyẹn òun ṣe mí òun gbà mí báwo la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó tún ṣe ni tó tún gbà ní ìyẹn ò ń ṣoore mọ́ ẹ ṣoore níwọ̀nba ẹ padà lọ darapọ̀ nítorí pé fìrífìrí mo ti ẹ̀ ń béèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́wọ́ àwọn èèyàn ó dàbí ní pé táwọn ọlọ́pàá bá ti mú téèyàn bá ti jẹ́ ẹni ire tẹ́lẹ̀ táwọn ọlọ́pàá bá ti mú yàn tó bá wá bọ́ tà ń bẹ̀ ṣé àṣàṣì máa ń mú yàn nínú prison ni tí wọ́n pẹ́ ni ẹ máa bọ́ síta tán ó dẹ̀ máa di nǹkan táyé ò mọ̀ mọ́ ìgbéraga wọnú ẹ̀mí ẹ̀ ìwà burúkú máa wọnú ẹ̀mí ẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún gbogbo àwọn ìwà òṣì tá a bá lọ́wọ́ yín yìí náà ni débi wípé ìkàkùn kì í wọ̀ wọ́n ń dì mọ́ débi wípé wọ́n á wá di nǹkan míì táráyé ò mọ̀ tẹ́lẹ̀ ṣebí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tẹ́ ṣe ẹ ti wá gbàgbé ni wípé ẹnu táráyé fi ń sọ wípé adégún náà ló tún fi ń padà ń sọ pé adé òkun mọ́ ẹnu táráyé fi ń yinni náà ló tún fi ń padà fi ń ṣe kíni náà tún fi ń padà fi ń bú ni ìwọ tó o sọ pé o dá lẹ́ni ìjọ́ tó o bá yí padà náà láyé máa padà lẹ́yìn ẹ̀ kì í ṣe pé àmóore nílẹ̀ kóòtù òjìrè Gani àmóore ìwọ lóòjó lóore wa nígbà kan ló tún padà kọ̀yìn sí wa nígbà tó o kọ̀yìn sí wa ṣé ká kọjú sí ẹ ni a máa padà kọ̀yìn náà ni o mọ̀ páyé ń yí à ń tọ̀ bù fún mi bù fún ẹ làkèrè ń ké bó o ṣe wo kókó tó dolúkọ wo kókó ní ìgbà Sunday Ìgbòho nìyẹn
o tún ti dolúwo kókó. Tó bá tiẹ̀ ní wípé ẹni ni wọ́n ń ṣe wọn ò sọ fún mi ti gbàgbé. Tó bá tiẹ̀ jẹ́ wípé o ní nǹkan kan against Ààrẹ Laji Abbas, ara tá à ń sọ nìyẹn. Ìgbéraga yìí náà ni Gani díẹ̀díẹ̀. Ipò jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò mìíní wípé kéèyàn má mọ ẹgbẹ́ ẹ̀, kéèyàn má fún èèyàn ní respect is reciprocal. Ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́. Ọmọ bíbí inú èèyàn gan èèyàn ń fún ní ọ̀wọ̀ tiẹ̀. Téèyàn bá fún ní ọ̀wọ̀ tiẹ̀ tó bá dójú ìgbà kan, ọmọ yẹn á wojú èèyàn. Ipe ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kò mìíní wípé kẹ́ má dẹ̀ bu ọ̀wọ̀ fún gbogbo wa mọ́. Ipe a ti di igbá àkólẹ̀ yín. Nígbà tí Yorùbá Nation yẹn tó ń gbóná lórí Zoom meeting, àwọn àgbàlagbà tí wọ́n ti wọ ewu lórí Gani tó bá máa bá wọn sọ̀rọ̀, wàá máa sọ fún wọn wípé sórí pé mi náà mo lórí. Wàá máa sọ fún wọn wípé ìwọ tó ń sọ̀rọ̀ yìí kí lórúkọ ẹ? Lágbàlagbà tó ní ewu lórí. Mi ò gbọ́ kó lo ẹ́ fún èèyàn rí. Mi ò gbọ́ rí. Ṣé ni mi ò tiẹ̀ gbọ́ rí. Ìbàjẹ́ yẹn wọ̀ ẹ́ lẹ́wù gidi gan. Ó dẹ̀ ti sọ times without number pé kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ayé àtijọ́ o. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ayé àtijọ́ gan wọ́n lẹ́ni tí wọ́n ń respect, wọ́n bu ọ̀wọ̀ fágbà. Wọn ò torí pé wọ́n joyè kó dẹ̀ di wípé wọ́n máa tọ gbogbo èèyàn di igbá àkólẹ̀. Wọ́n máa fi gbogbo èèyàn sábẹ́ bàtà wọn. Wọ́n ní pẹ̀lẹ́ lóbi ó lákọ. Ọ̀rọ̀ ló ń yọ obì lápò. Ọ̀rọ̀ ló ń yọ idà lápò àbí lápò. Tó bá jẹ́ pé o ti pe Ààrẹ Òpìtàn ní ìsìn pé Ààrẹ Òpìtàn ọ̀rọ̀ tó sọ yìí mi dẹ̀ rò báyìí ni mo ṣe rò. Ìgbéraga ò ní jẹ́ o ṣe. Bá ṣe sọ fún ẹ nígbà tí Sunday Igboho náà ni. Wàá pè é. Ìgbà mí àgbàlagbà máa ń pọ ọmọdé. Ó máa gbéra ẹ̀ wálẹ̀ báyìí fún ọmọdé pé àgbà náà máa ń gbà ní. Ìwọ dẹ̀kẹ̀rẹ̀ oríra ẹ bí àgbàlagbà ò gbà rárá. Kò sí nǹkan kan tó lè fi kínra. Kò sí. Kọ́ máa tí ì sọ pé kí báyìí ó ti máa flare up. Wọn ò tiẹ̀ sọ pé kí ìwọ ló máa kọ́kọ́ lọ tọ́ wọn. Ṣé ìwọ nìkan ló máa jẹ ṣẹ̀ṣẹ̀ joyè ni? Àwọn olóyè yòókù wà nílẹ̀ kóòtù òjìrè. Wọn ò fún wa ní issue, wọn ò fún wa ní ìṣòro. Báṣọ̀run wà ńbẹ̀, Balógun wà ńbẹ̀ tí wọ́n ní nǹkan jù ẹ́ lọ. Wọn ò fún wa ní issue. Ìwọ yìí náà ni ojoojúmọ́ ẹnu ò kì í sì lára ẹ. Ojoojúmọ́ ìwọ ni ọlá tètè jì sọ́fì, ọ̀túnla tètè jì sọ́fì, ìyẹnì tètè jì sọ́fì. Kí ló dé? Ṣé ìwọ nìkan ló wà ńbẹ̀ ni? Ṣé ìwọ nìkan ló lóyè nílẹ̀ kóòtù òjìrè ni? There are many ways to kill a rat. Tó bá fẹ́ bá Ààrẹ Òpìtàn sọ, tó bá fẹ́ kó gbọ́, there is a way you can do it. Is it because ó ti sọ lórí page ẹ̀gbà táwọn Fúlàní fẹ́ pa? Àwọn brọ́dà Àlìfùlání ìgbà tí wọ́n fẹ́ pa? Ṣé nítorí pé ó ti sọ lórí page ẹ̀ pé Ààrẹ Lájí kí ló ń pe orúkọ oyè tó jẹ yìí? Ààrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ wà láyé. Wọ́n dẹ̀ ń threaten Ààrẹ Òpìtàn. Ṣèbó olóyè lẹ́yìn méjèèjì. Ṣèbí kọ̀líìgì ni yín. Ogun lòun náà ń jà lẹ́gbẹ̀ẹ́ kan, ìwọ náà ń jagun lẹ́gbẹ̀ẹ́ kan. Àṣírí ogun kankan tí ìwọ ń jà, òun lòun fojoojúmọ́ jókòó sórí social media tó ń forí lagun yìí. Tó bá dẹ̀ ní nǹkan tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó, ṣebí wàá pè gẹ́gẹ́ bí ọlọ́pọlọ àgbàlagbà èèyàn. Irọ́ kan náà kẹ́ni. Ìgbéraga ti fọ́ ẹ nífun. Ó bọ́ sórí social media, ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé wọn kò lẹ́ni tó ń advice ẹni? Tó o bá tiẹ̀ mọnú rò, wàá tiẹ̀ lẹ́nìkan náà tó máa pè ẹ́ ṣàkíyèsí. Bí n tẹ́ ẹ fẹ́ ṣe yìí, ẹ jẹ́ ká ṣe é báyìí. Àgbàlagbà máa ń ṣe báyìí. Ṣé wo ò wà ní dàgbà mọ́ rárá ni? O ò ní dàgbà rárá. Tí èèyàn bá ń dàgbà, èèyàn máa ń gbọ́n sí ni. Báwo ni brain tiwọ́ ṣe ń sún sẹ́yìn sí? Tó
tó yẹ pé gbogbo nǹkan tó bá ti dọ̀rọ̀ ní social media kó di pákánleke bó di bó yọ ìyá mi kó di kẹ́ máa búra yín kiri kó máa bú ẹ kó máa fi ẹ́ wọ́lẹ̀ kó máa pè ẹ́ lójoojúmọ́ kó jẹ́ pé ìwọ yìí náà ni bójú òtí ẹ ṣojú òtí àwọn tẹjọ́ ń kóra yín kiri ni ṣé ogun tí wọ́n ní kí wọ́n máa jà fún ilẹ̀ Yorùbá ṣé orí social media ni wọ́n ní kó ti máa jà àbí Yorùbá lọ ní kó fèsì kó ba ayé wa jẹ́ ni òrọ́kẹ̀ ló pa ṣé wọ́n sọ wípé tá a bá ti wà ní critical stage of our life tá à ń ja ogun lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ní kó máa fèsì wa ni kò tí ì yé mi Fúlàní wà nù gbódọ̀lá wọ́n sì ṣọṣẹ́ ní last week wọ́n sì ń ṣọṣẹ́ lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àgbọ́ kọ̀ọ̀kan kò rẹ́ni tó sọ̀rọ̀ kó ta mọ́ kò rẹ́ni tó hùwà kó ta mọ́ orí social media yìí ni bó ṣe gbọ́ pàbọ́ta náà jọ́ kínní àná náà nìyẹn tó sọ pé o ti fi ọjọ́ kínní kan ṣépè fún kínní kan 20-something days ló máa fi ṣépè sórí gbogbo nǹkan tẹ́jọ́ ń ṣe láàrin ààrẹ Laji Abbas mi ò bá má dá sí ṣùgbọ́n nítorí wípé ìṣẹ̀ṣe tó máa ń mú mọ́ tí inú bá ti bí ẹ táyé ẹ bá ti fẹ́ rún mọ́ ẹnìkan ṣo lọ́wọ́ báyìí wà wá mú àwọn ìyá kan tó wà vulnerable bọ́ síta wà nìkan ṣépè ìyẹn gangan ló bí mi nínú kí nìdí ni wípé advocate of ìṣẹ̀ṣe ni mí tó ti yé ẹ o lè wà nípò ìṣẹ̀ṣe kó máa tọ̀ sí ṣáàsùn kó máa bàṣẹ̀ṣe jẹ́ o lè wà lórí ipò wa kó máa bàṣẹ̀ṣe jẹ́ ṣé nǹkan táwọn ìyá wa tí wọ́n ń fi agbára wọn ṣe nìyẹn ni wípé tán bá ti sọ̀rọ̀ sí Gani o kó máa bọ́ síta kó wá máa ṣépè ṣé nǹkan tí ìṣẹ̀ṣe wà fún nìyẹn ṣé nǹkan tí agbára ìṣẹ̀ṣe wà fún nìyẹn ipe kan máa bọ́ síta lórí social media so that wàá lè máa compound mọ́ believe àwọn èèyàn wípé ìṣẹ̀ṣe o tó bá ti ṣẹ̀wọ̀n o lẹ́yìn kan bọ́ sídìí òòṣà kan ṣépè fún ẹ kan sọ pé kán ràn kankan sí ẹ kó bá tiẹ̀ jẹ́ káyé ẹ má ní túmọ̀ mọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí ìwọ gan fúnra ẹ wà láyé náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kò yẹ kí ìwọ gangan fúnra ẹ ìwọ Gani kò yẹ kó wà láyé ó yẹ kó o ti kú kó o ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra kí nìdí ni wípé Gani ìwọ yìí náà ló wà nídìí oyè ààrẹ ọ̀nà kakanfò tó ní wọ́n fi ẹ́ jẹ ìwọ ló lọ wé láwà ní ìwọ ló lọ jàbọ́sù is a slap on our face on your face as well nítorí pé orí ẹ ò pé o mọ̀ nǹkan tó ń ṣe torí ẹ bá pé it's not an insult it's a truth tí orí ẹ bá pé tó mọ̀ nǹkan tó ń ṣe torí ẹ pé bí alájọṣọmọlú wàá mọ̀ wípé oníṣẹ̀ṣe ni ẹ́ kò sí nǹkan tó ń lọ ṣe inú ṣọ́ọ̀ṣì kò sí nǹkan tó ń lọ ṣe inú mọ́ṣáláṣí ṣùgbọ́n òjẹ́ ńlẹ̀ òrò òjẹ́ ńlẹ̀ gbígbó ni ẹ́ sọ̀ǹdókò èèyàn kẹ̀ní ẹ́ téèyàn bá bá ẹ sọ ò ní gbọ́ ò ní gbà àkọ́kọ́ rò pé Fúlàní ni ẹ́ ńgbà tó dúdú họ̀họ̀họ̀ tó ò ní gbàṣẹ àmọ́ bí táwọn ti gbé ẹ wá ṣùgbọ́n gbà tó yá tá a dẹ̀ gbọ́ sórí ẹ̀ a dẹ̀ gbọ́ bá ṣe gbọ́ nìyẹn a ṣáà ń wò wípé àkúdà ìpa ara wa náà ni ṣùgbọ́n wọ́n tí ẹ ò ní fira ẹ sí ipò ọ̀wọ̀ yẹn pé kí gbogbo wa ká lè fún ẹ ní ọ̀wọ̀ irọ́ ni a mọ̀ pé o joyè a mọ̀ pé o lè ṣe nǹkan kan then you keep short a mọ̀ pé o ti wà láàrin wọn your hands are tied then you keep quiet téèyàn bá mọ ìwọ̀n ara ẹ̀ ó máa ń tẹ́ ni. Ó máa tẹ́ kiri ni ó tún ti lọ gbé ìyá mi wá àwọn ìyá mẹ́ta tó gbé wá tẹ́lẹ̀ kọ́ níbo ni ìwọ̀n àwọn yẹn wà èlò ló fún wọn ò dẹ̀ kí ń ṣe oníṣẹ̀ṣe tó bá yá àwọn tọpọlọ wọn kù díẹ̀ káàtó wọn á ná àwọn oníṣẹ̀ṣe ló máa ń ṣe bẹ́ẹ̀ òun ṣe oníṣẹ̀ṣe torí àmọ́ bí tá a fẹ́ tú ẹ̀ mọ́ bálá blue lọ̀rọ̀ gbé sí ayé ẹ̀ ó tún ti lọ gbé ìyá kan bọ́ síta ìyẹn dìgbálẹ̀ mú ìyẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìyí tó ti ṣe tẹ́lẹ̀ tí èèyàn ti kú ẹni tó ṣe fún lọ́jọ́ kìíní àná ṣó ti kú kò bá kú kó wá gbọ́ jágbajàgba ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ṣe máa ń fàyè yín tẹ́ ṣe máa ń fàyè yín nulẹ̀ nìyẹn tẹ́ ṣe máa ń fàyè yín pin síbì kan nìyẹn ẹlòmíì wà tó ókè nísìn ààrẹ Laji Abbas nísìn ó ti ní enemy kí ni enemy tá à ń bá pò àwọn enemy bíi àwọn àlìfùlání family
tí wọ́n fẹ́ pa tá a ṣe ń bá ní Fúlàní pò wípé má jẹ́ kí nǹkan kan ṣe ààrẹ òpìtàn mọ́ wa lọ́wọ́ o tí nǹkan kan bá ṣe orí gbí oyin o gẹ́gẹ́ bí Fúlàní tó wà lórí social media ìwọ tún gbẹnu ẹ̀ sí èwo la fẹ́ mọ̀ pé ó ṣe nǹkan kan ní ìsìn tí nǹkan kan bá ṣẹlẹ̀ kọ́lọ́ má jẹ́ kí bí ṣẹlẹ̀ sílé wa. Wọ́n sọ pé kó máa forí ẹja lé agbọ́n kiri kú gbogbo ibi tí aláǹtakùn bá ti wà kó máa forí ko. Kí ló ń ṣe ẹ́? Kí ló dé? Ṣé gbogbo nǹkan tó wá dé díẹ̀díẹ̀ tó ń gbà létí ilé yẹn nǹkan tó ní kó máa fi ṣe nìyẹn? Kó kàn máa fi lọ máa tẹ́sí ni kó máa tẹ́sí ni kó máa tẹ́sí ni kó máa tẹ́sí ni kó máa tẹ́sí kó tẹ́ títí tó máa fi kú. Kí ló dé? Wọ́n ní oògùn máa ń gùn yàn ṣébi tó ń gùn ẹ́ lọ nìyẹn ṣóbi tó right ló ń gùn ẹ́ lọ. Kí ló dé? Tó bá tiẹ̀ jẹ́ pé ìwọ gan kọ́ ló ń pe àwọn ọmọ ẹ pé kó lọ sanwó fún ìyá kan ó ṣe jẹ́ àwa obìnrin ló máa ń gbé ṣe iṣẹ́ wèrè tó máa ń ṣe yẹn. Ó ṣe jẹ́ àwọn ìyá wa ló máa ń lọ gbowó fún tó máa ti ó ṣe pa àwọn ọkùnrin bíi tiẹ̀ tó ń wọ ṣòkòtò. Ó ti mọ̀ pọ́kùnrin wọn ò ní bọ́n tí ẹ̀ ní dá ẹ lóhùn àwò pé rúra dáadáa wò rè. Ìgbà tó bá dùn tó bá ń dán tó ń lọ patí tó ń da gbádá kiri àní rí ẹ láàrin oníṣẹ̀ṣe Gani. Bá ṣe ń rí ẹ ní ṣọ́ọ̀ṣì la máa rí ẹ ní mọ́ṣáláṣí la máa rí wípé o lọ sí Mẹ́kà nígbà tó bá ń dùn tó ń dán. Bọ̀ tó bá ti bú ẹ tó bá ti ń threaten ẹ tó bá ti ń di wípé ọ̀rọ̀ kan ti fẹ́ fo fẹ́ǹsì kọjá lára ẹ báyìí oníṣẹ̀ṣe ló máa lọ bá kọ́ máa bá ẹ ṣépè ṣé nǹkan tó ń fi ṣẹ̀ṣe ṣe nìyẹn àbá yí ẹ fẹ́ run ni. Is that what ìṣẹ̀ṣe is all about? Torí ta bá ń sọ wá níwọ̀n ní respect fún ẹ nígbà tó ti múra ẹ tó ti sọra ẹ sílẹ̀ ńlẹ̀ tó ti fi ra ẹnu lẹ̀. Èèyàn á máa hùwà bí wọ́n ṣe ń hùwà yìí èèyàn á fún ní iyì èmi ò rí ìwà iyì nínú ìwà tó wù. O fẹ́ bá ààrẹ òpìtàn wí ó dẹ̀ ti bọ́ síta lórí social media ó ti sọ̀rọ̀ ó wá expect kó má gbọ́ èsì. Ṣé bó ṣe ń ṣe nǹkan nìyẹn tó bá fẹ́ gbọ́rú èsì tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé bó ṣe ń ṣe nìyẹn kí ló dé tí wọ́n náà bẹ́ ó bẹ́ dìgà bí ọ̀yà ìyẹn náà sì bẹ́ sí ẹjọ́ ń bẹ́ síra yín kò tí ì le tó yẹn ó ti lọ ní kó máa ṣépè fún. Tó o bá fi ti ṣẹ̀ṣe kún kò kàn mí o ẹ bá àjọ máa búra yín dọ̀la kẹ́ máa ṣépè fúnra yín kó gbé ọ̀pá wèrè àwọn ọ̀pá ọmọrogùn kó gbé bọ́ síta lórí social media bó ṣe máa ń gbé nìyẹn àwọn ọ̀pá fake bó ṣe máa ń gbé nìyẹn kò jọ anybody lójúmọ́ gbogbo àwọn ọ̀pá wèrè tó ń gbé léyìn lọ́wọ́ tó máa ní ẹnìkan jẹ relú ẹnìkan jẹ kíní kan wọ́n á máa gbọ́pà wèrè léyìn lọ́wọ́ ẹ máa gbé kiri kò jọ anybody lójúmọ́. Tó bá jẹ́ yẹn ló ń ṣe ni kò kàn mí because mo ti ní mi lè dá sọ́rọ̀ ẹ̀. But ìṣẹ̀ṣe tó máa ń mú wọn yẹn òun ni mi ò fẹ́. Wọ́n máa jókòó sídìí òrìṣà kan wọ́n máa gbé kinní kan wọ́n á lọ sídìí Ògún ṣòro kọ́ àwọn òrìṣà yẹn wọ́n daft bíi tiẹ̀ ni àbí wọ́n kú lórí bíi tiẹ̀. Àwọn ni wọ́n wà fún justice. Ó bá bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀dọ̀la they will do their findings before they do whatever they want to do to that person. Ó rò pé wọ́n kú rí bíi tiẹ̀. Ó rò pé wọ́n kú rí bíi tiẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àwọn ìyá mi ṣe ń pààyàn kiri gbogbo wa yẹ kó àti kú dànù tó dáa ti sọ̀rọ̀ burúkú sí wọn rí. Nígbà yìí mọ̀ ìwọ kan fúnra ẹ kò yẹ kó wà láyé torí ojoojúmọ́ ló fi ń gbéra iṣan lẹ̀ ojoojúmọ́ ló fi ń jẹ́ ọ̀dàlẹ̀ ojoojúmọ́ ló fi ń hùwà ìkà ló fi ń hùwà bí. Ṣùgbọ́n àwọn ìyá yẹn abiyamọ ni wọ́n máa wò pọ̀ ọmọ mi nì ọmọ wa náà ni wọ́n gbọ́dọ̀ fẹ́ tì wọ́n sí nígbà táwọn kúkú gbọ́n lójú wọn kò tán máa ń wò wá nìyẹn pé ọmọ kékeré òkùnkùn gbọ́n mélòó lọmọdé mọ̀. Wọ́n máa ní ẹ má lọ́nà má jẹ́ àtàṣọ àgbà mọ́lẹ̀ àìmọye aṣọ àgbà tá ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n á tún mú nǹkan wọn wọ́n á tún fọ̀ ọ́. Wọ́n á ná ọmọ wa ní ṣáà máa kúkú pa á ni tó bá wa wí wọ́n á tún fọwọ́ fà wá mọ́ra tó bá jẹ́ pé bó ṣe ń bá wa wí ìbáwí ti kú ni gbogbo wa ò ní sí láyé mọ́. Ṣọ́ máa sọ pé báwo ni àwọn àtẹnu ṣe máa wà tán ní jọjà báwo la ṣe níṣẹ́ wọ́n ṣé bẹ́ẹ̀ náà lọ wá rorò tí ni tó jẹ́ pé gbogbo ìgbà ọ̀rọ̀ kì í sì lára tiwọ́ gbogbo ìgbà tán bá ti threaten ẹ báyìí kó lọ sídìí ìṣẹ̀ṣe kó lọ máa ṣe báṣubàṣu nídìí ẹ̀ kó máa fi the bad side hàn wá
tó jẹ́ wípé tó bá ti di wípé wọ́yá wọ́n fún ẹ ní owó kékeré kan wàá gba mọ́kà lọ wọ́n á ní ààrẹ kí lórúkọ oyè wèrè tó jẹ yìí ààrẹ ọ̀nà kakanfò ẹ má bínú oyè yẹn mo respect oyè yẹn gidi gan but wèrè lélẹ́yìí tó jẹ tó ti yé yín tó bá yẹ pé tí Gani bá ṣe tán tó bá gbẹ́sẹ̀ anyhow tó bá fẹ́ gbẹ́sẹ̀ ó yẹ kán fi oyè yẹn lẹ̀ dormant ni because it's not to be desecrated and disrespected. Gani has so much disrespected that stool. That stool tó command power fún wa nílẹ̀ Yorùbá. That stool tó jà fún wa nílẹ̀ Yorùbá. That stool tó jẹ́ wípé ó gbé má jẹ́ fi òyìnbó pé ra mi lólè o. Ó mọ nǹkan tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà ìwọ gan tó jókòó síbẹ̀ gan ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. What it takes to be there, you don't have it. Wọ́n ti sọ. Wọ́n ní wípé téèyàn bá gbé góòlù lẹ̀ fọmọdé, ó lè mú lọ sínú ẹrẹ̀fọ̀ àbí ẹlẹ́dẹ̀ náà tọmọdé. Téèyàn bá gbé góòlù fún ẹlẹ́dẹ̀, kó gbé sí lọ́rùn. Okay nà, màá lọ mọ́ ọmọ yẹn ní kinní. Mi náà ò ní fẹ́ ṣe tán. Téèyàn bá gbé góòlù fún ẹlẹ́dẹ̀, ó lè ṣe kí ni kò ń ṣe pé ó le torí pé inú ẹrọ̀fọ̀ nílé ẹlẹ́dẹ̀ òun ló fi ń gbé góòlù tí wọ́n gbé lé ẹ lọ́wọ́ ó kàn ń gbé wọlú ẹrọ̀fọ̀ anyhow ní kí ló dé okú rí ni kí ló dé gbogbo àwọn bẹ́ẹ̀ náà ni ẹ̀ní jẹ́ ká sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú OPC tẹ́ jẹ́ ti Gani ṣé wọn ara ti yín kò tọrọ ní àbórí yín gan kò gan orí yín ò pè ní torí kò yé mi ẹ̀yin ò rí wípé ẹni tó ẹ wà pẹ̀lú ẹ̀gbọ́n ìwà ọlọ́pọlọ kíkú ló ń wù ní. nígbà tó o bá fẹ́ bá àyàn wí ló máa mọ̀ wípé ìṣẹ̀ṣe ló máa fi ń bá àyàn wí ṣé bí ìṣẹ̀ṣe ṣe rí nìyẹn o ò mọ kankan nípa ìṣẹ̀ṣe. tá a bá rí ẹ nínú ṣọ́ọ̀ṣì wà wá dúró bí ìgbà tó jẹ́ pé ẹni re èèyàn yìí ti tán èèyàn tán láyé èèyàn ti ibi tó pin sí nìyẹn ibi tí èèyàn parí sí ara ẹ ló wà irọ́ kẹ̀ ni. irọ́ kẹ̀ ni àárí erí níbi tó o ti ń ṣe ṣíṣe kò wò wípé gbogbo àwọn oníṣẹ̀ṣe pátá ò fẹ́ òsì wọn nínú ilé ẹ̀ wọn kẹ̀ ní bá ẹ ṣe torí pé lórí burúkú ni ẹ ó lépo ní ẹ̀wọ̀n ò ní jẹ́ kó o wá tepo sáàlà wọn lè bá ẹ ṣe láéláé torí ẹ̀ là kì í rí wọn a kì í rí wọn lágbègbè ẹ a kì í rí yín papọ̀ pé kẹ́ ẹ jókòó papọ̀ pókè o gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ o fẹ́ pe gbogbo àwọn jagunjagun gbogbo àwọn jagunjagun kẹjọ jókòó kẹjọ ṣe mítìnì kò lè ṣẹlẹ̀ rí ṣó ṣe rí àbò ti ṣe nàbọ̀ ti dá ẹ lóhùn inú tó wọ gan fẹ́ fi pè wọ́n dà ìgbà tó yẹ pé ìwọ gan ò dá nínú ilé ò dá láàrin wọn wọ́n ń wú ẹ látọ̀ nǹkan ni ẹnu tó fẹ́ fi pè wọ́n dà gbogbo àwọn ọlọ́dẹ gbogbo wọn pátápátá ló yẹ kán máa kẹjọ máa lọ kẹjọ máa kọ́ ọmọ olùbọ kẹjọ máa lọ kẹjọ máa bọ̀ àárín wọn ló yẹ ká ti máa bá ẹ̀ á lè rí wọn lẹ́gbẹ̀ẹ́ tó rọ́mọ̀ pé ló ṣe àkóṣìbèrè èèyàn nìyẹn tó bá dẹ̀ yá ó máa ń wù mí kí n má sọ̀rọ̀ ẹ mọ́ tó bá dẹ̀ yá wọn á ní wọ́n sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n ilé ìyá mi láti sọ torí pé o ti mú ti ṣẹ̀ṣẹ̀ mọ́ ìṣẹ̀ṣe tó mú wọn yẹn ni ò dáa òun ló jẹ́ kó o gbọ́rọ̀ lẹ́nu mi lẹ́ǹkan sí téèyàn bá ti ṣe é má lọ máa wá àwọn ìyá kan tó wà vulnerable ṣòro ọ̀pá tó mú ẹ lé ẹ lọ́wọ́ yẹn ọ̀pá yẹn ó lè bọ́ sórí social media kó lo 10 hours níbẹ̀ kó fi ṣépè lálálálálá torí gbogbo á mọ̀ pé fẹ́ẹ̀kì ni òvútù fẹ́ẹ̀ tẹ̀ ní kò lè di náàdà ṣùgbọ́n àwọn tó lọ kán máa lọ sídìí òrìṣà kan lọ máa já kinní kan mọ́ kinní kan já gbàgbà mọ́jẹ gbòyìn ìyẹn ló máa fi rí mi torí mi ò ní gbà yẹn torí ìgbà tó kọ́kọ́ ṣe orí pé mi ò sọ nǹkan kan ṣùgbọ́n eléyìí no mi ò rí sọ jù bẹ́ẹ̀ lọ tó bá tún gbìyànjú àti try ẹ̀ ó lè bọ́ sórí social media kẹjọ máa búra yín lọ kò kàn mí bí ẹ bá ti lè búra yín dé ni àwa máa wò yín àwọn tó bá dẹ̀ fẹ́ máa wò yín wọ́n máa wò yín but tó bá ti mú ti ṣẹ̀ṣẹ̀ mọ́ then you see somebody like me because that is not what ìṣẹ̀ṣe is all about that is not what it entails
You don't even know anything that has to do with ìṣẹ̀ṣe. When you want to fight your war, lọ sí mosque tó ti fi ẹ́ joyè tó ti fi ẹ́ ńlá wà nìyẹn, lọ ṣe bẹ́ẹ̀. Mùsùlùmí kúkú ni Ààrẹ Lájí Abbas. Ẹjọ́ fà ó tó máa tó ra yín á lọ pé gbogbo àwọn àfáà lè má ta àlà wá fún ẹ. Ṣé ó ti yẹ? Tó bá dẹ̀ jẹ́ pé nú ibi tó ti fi ẹ́ jẹ apostle ni, tẹ́ bá máa fi lọ sórí òkè 20 days. Ẹ mọ ibi tọ́rọ̀ gbèsè ayé yín kù sí. Ṣùgbọ́n kó máa lọ máa wá òrìṣà kan, kó máa wá kinní kankan yẹn, mi ò ní dákẹ́ o. Tó bá tún ṣẹlẹ̀ mọ́. Ẹ wọ̀nù Gani o. Mo máa kọ́ tiẹ̀ gan. Màá wá bí mo ṣe máa kọ́ tiẹ̀. So that a lè torí pé káàdì tí lè gbọ́rọ̀ lọ́ ṣe ń sọ létí ọmọ ẹ̀. Whatever you want to fight for, you fight for it. Nínú àwọn ẹ̀sìn àjòjì tó ti bá jẹ tó ti bá mu yẹn. Má fi ìṣẹ̀ṣe jà fún. Nǹkan tí màá sọ nìyẹn. Ẹ ṣeun jàre, mi rí sọ jù báyìí lọ. Tí Gani bá tún ti gbìyànjú ẹ̀ wò, ẹ rí mi in action. Jẹ́ agbérí ìwòyà. Ìwòyà, àyàgò àyàtọ̀ ìwòyà. Ẹ jẹ́ agbérí ìwòyà. Inú múvì ni mo ti máa rí wípé ẹnìkan máa ṣe. Inú múvì nìkan ni mo ti máa rí pé ẹnìkan máa ṣe ẹnìkan. Wọ́n máa lọ bá ìyá kan, wọ́n máa lọ bá babaláwo kan, ẹ bá mi pa, ẹ bá mi ṣe kinní kan. Gani wá ń gbé bọ́ síta bí ìgbà tó jẹ́ wípé lóòótọ́ bó ṣe ń lọ nìyẹn. Gani, fight your war alone. Don't involve ìṣẹ̀ṣe. Orin ayọ̀, orin ifá tuntun, orin ayọ̀. Ọmọdé rí ìwòyà. Àgbààgbà rí ìwòyà. Ayọ̀ kọ́lẹ̀ ìṣẹ̀dá. Ẹni bá gbérí ìwòyà. Ìyẹn orí jẹ́ rí mú. Kárí bá ti ṣe. Àwa arọ́ náà gbégbá. Gbogbo ẹni gbérí ìwòyà. Ọmọ ẹ̀ ò ní ọkọ. Aya ẹ̀ ò ní ọkọ. Ọkọ ẹ̀ ò ní ọkọ. Ẹ ṣeun o, gbogbo ẹ̀yin olólùfẹ́. Ébà orí ìwòyà, àyàgbò àyàtọ̀ orí ìwòyà. Àbọ̀mọ́ yóò lè ìfà òòrùn. Àbọ̀mọ́ yóò lè ìfà òòrùn. Ṣẹ́kù mi kí n ṣẹ́kù ẹ̀. Aṣọ́re ní iṣẹ́ borí egungun àtàlà ní iṣẹ́ borí òrùlé. Adé àfúnran yí olùkù tí ó lálàlà tí ó fẹ́ ká dirí. Ìrànjẹ́ òde ò igi ẹ̀jù. Owó táwọn wá ìlújù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Ire gbogbo táwọn wá ìlújù ló wà. Ìrànjẹ́ òde ò igi ẹ̀lùjù. Àfọwọ́ yóò lè fa òòrùn.
ébà. Orí Ifá tó gbẹ́jú owó tí kì í ṣe forin máa rí máa kọ o. Orí Ifá tó gbẹ́jú owó tí kì í ṣe forin máa rí máa kọ o. Bẹ́ẹ̀nìyàn ò bá ronú jìn, bẹ́ẹ̀nìyàn ò bá ronú jinlẹ̀ kò lè bá wa kọ. Ẹ ṣeun o. Love you all. Ó dìgbà.